tèmi aláyọ̀, ẹ̀yin tèmi alálùbọ́dùkà, ẹ̀yin tèmi ọlọ́pẹ́. Thank you for joining me. May Allah bless you. I greet everybody. Wọ́n ní ọkùnrin ló máa ń tètè jẹ́ Ọlọ́run nípè jù. Wọ́n ní ọkùnrin ló máa ń tètè jẹ́ Ọlọ́run nípè jù. Ló máa ń tètè jẹ́ Ọlọ́run nípè jù. Ṣé lóòótọ́ ni àbí irọ́? Kí wá ní ọ̀nà àbáyọ? A fẹ́ confirm ṣé lóòótọ́ ni àbí irọ́? Then kí ni ọ̀nà àbáyọ? Then kí ló fà á tó fi jẹ́ wípé ọkùnrin ló ń tètè jẹ́ Ọlọ́run nípè jù, especially ní ilé relationship? Okay, ẹ jẹ́ ká sọ, ẹ jẹ́ ká compare death rate ti last year 2023. Death rate, ẹ̀yin tèmi ẹ má ẹ jọ̀ọ́ ẹ wò. Mo fẹ́ recommend 1 or 2 apps tí ó lè help ìrìn àjò yìí. Ṣó yé yín? Okay, ní last year, àwọn èèyàn tó kú last year 60 million ní globally 760,150 people ló kú ní last year globally. Nínú àwọn tó wá kú yẹn, ọkùnrin yálà ọmọdé ni àgbàlagbà ni, wọ́n collate figure yẹn 32,662,050 male ọkùnrin, tí obìnrin dẹ̀ jẹ́ 28,098,100 obìnrin ló kú ní last year. Àwọn tó kú jù, àwọn continent tí wọ́n pọ̀ tí wọ́n kú jù, maybe because of the population, especially ní China, Asia country, àwọn ni wọ́n ní 32,905,275, followed by 11,673,214 Africa, followed by Europe 8,255,083 and 83 people. So Africa yẹn òun ni number 2 nínú death rate tó pọ̀ jù last year. Nigeria ni number 1 nínú Africa tí àwọn èèyàn ti kú jù. Nigeria, maybe because of the population too. So nínú ẹ̀, ṣe rí pé globally ọkùnrin náà ló pọ̀, with the difference tẹ́ bá minus ẹ̀ ń lọ bí 4 million. So ní Nigeria, total àwọn tó kú last year tí Nigeria top highest ní Africa country 2,747,861 people generally according to database. Tí ọkùnrin jẹ́ 1,397,828, tí obìnrin dẹ̀ jẹ́ 1,350,034 people. So tẹ́ bá ní kẹ́ yọ difference yẹn is about 47 difference. You understand? Ó lè accurate, ó lè mọ accurate, but the kan tí basis argument mi ni pé ọkùnrin ṣáà ló tún pọ̀, obìnrin ló pọ̀. Tá bá wá compare pẹ̀lú ti China, population àwọn China tí ó lọ according to database report 2023, 10 million ní gbogbo àwọn èèyàn tó kú, 10,705,689, tí ọkùnrin bẹ́ẹ̀ dẹ̀ jẹ́ 5,993,706, tí obìnrin dẹ̀ jẹ́ 4,711,963. Difference yìí ọkùnrin àti obìnrin tó ọkùnrin fi kú jù is 1.2 million. That was great. Tá a bá wo ti USA náà, òun náà difference ọkùnrin àti obìnrin is 250. USA jẹ́ 3rd place tí wọ́n kú jù pẹ̀lú 2.9, tí ọkùnrin dẹ̀ jẹ́ 1.5, tí obìnrin dẹ̀ jẹ́ 1.3. Bẹ́ẹ̀ ní UK, total àwọn wà ní position 21. Àwọn tó kú ní UK 617,021 people, tí ọkùnrin dẹ̀ jẹ́ 30 million, tí ọkùnrin dẹ̀ jẹ́ 306,856, tí obìnrin dẹ̀ jẹ́ 310,165. So ti UK, obìnrin ló pọ̀ ní ti UK. The same thing, obìnrin náà ló pọ̀ jù ní ti Russia. Obìnrin náà ló pọ̀ ní Germany. Ní Germany, calculation difference obìnrin tó ju ọkùnrin lọ is 10,000. Kí wá ní basis argument mi globally òun náà ni pé a ṣe rí pé ọkùnrin ló ń kú jù. Ìdí ẹ̀ náà ni pé ọkùnrin wọ́n ń ṣe wàhálà, wọn ò ní access sí hospital. Ẹ má ṣì mí gbọ́ o, nílùú òyìnbó wọ́n force àwọn èèyàn lọ sí hospital nílùú òyìnbó. Wọ́n force àwọn èèyàn lọ sí hospital nílùú òyìnbó. Ẹ má ṣì mí gbọ́. Ọkùnrin ń ṣiṣẹ́ wàhálà, but wọn ò ní access sí hospital. Wọn ì sábà fẹ́ lọ sí hospital, wọn ì sábà lọ. Tẹ́ni tí bá tiẹ̀ ṣẹlẹ̀ gan, dẹ̀kẹ́rì lọkùnrin máa fi parí treatment ẹ̀. Dẹ̀kẹ́rì lọkùnrin máa fi follow up routine hospital. Ẹ̀yin ẹ wo ìyàwó yín for the first 15 years tẹ́ marry, ìyàwó yín ó ní access sí hospital.
kó tó lóyún ni, ìgbà tó lóyún ni, lẹ́yìn ìgbà tó bímọ ni, á tún lóyún ẹlẹ́ẹ̀kejì, á tún lóyún ẹlẹ́ẹ̀kẹta. Gbogbo bí wọ́n ṣe ń lóyún ni wọ́n check gbogbo general well-being wọn, tí wọ́n dẹ̀ fún wọn lóògùn. Ìwọ tó ti marry 15 years, o ò lọ sí hospital. O ò lọ sí hospital. You always think you are strong. Bí Ọlọ́run ṣe build ọkùnrin, ẹ máa rò pé ọkùnrin strong. Yes, nítorí pé wọ́n máa ń fẹ́ ṣiṣẹ́ agbára. Wọ́n dẹ̀ stronger in texture and everything. Do you understand? But mùdùmùdù tọkùnrin fi ń jọkùnrin, kò ní shock absorber. Kò ní shock absorber, kò lè withstand the heart disease. Mùdùmùdù tí obìnrin fi ń jóbìnrin tó ń jẹ́ estrogen, ó ní shock absorber. Ó lè withstand like cardiovascular disease tó jẹ́ pé kò ní tètè lead sí stroke. Tẹ́ bá wò ó, ẹ rí pé ọkùnrin ló prone láti ní tẹ́ bá wò lára àdìbà, ẹ rí pé ọkùnrin ló mọ́ sábà ní stroke. Mi ò lóbìnrin náà kì í ní o, but ó pọ̀ nínú àwọn ọkùnrin tó ní stroke because wọn ò rí ara gba shock yẹn sí, because they are not wired in that way. Ẹ lè look wọn bí ẹni pé wọ́n strong, but naturally ọkùnrin kò rí ara gba shock. Kò rí ara gba shock bí obìnrin. Bí wọ́n ṣe wáyé obìnrin, mùdùmùdù obìnrin, ó rí ara gba shock. Lobìnrin fi ń withstand some of the talk. Ẹ dẹ̀ rí pé ọkùnrin ò rí ara gba shock. Ìgbà míì àwọn míì wọ́n máa contemplate bí suicide. Tẹ́ bá ka numbers of àwọn suicide people, ẹ rí pé ọkùnrin ṣì pọ̀ nínú àwọn tó ń commit suicide ju obìnrin lọ. Èyí tí mo sọ yìí, apart from this, àwọn ọ̀rọ̀ míì tó jẹ́ àfọ́fà. Àwọn ọ̀rọ̀ míì tó jẹ́ àfọ́fà. Àwọn ọkùnrin máa ń rò pé àwọn lè ṣe without considering pé lóòótọ́ ṣé mo lè ṣe. Ọkùnrin sábà fẹ́ consider ṣé mo ṣì lè ṣe kíní ṣá. Kí obìnrin tó venture á kọ́kọ́ wò pé níbo mo fẹ́ land sí, ṣé mo ṣì lè gánmọ̀ láfíà. Ọkùnrin máa fẹ́ ṣòwò ọkùnrin. Ọkùnrin ló ń take care. Ọkùnrin ó take care ìyàwó, ó take care ọmọ, ó take care ìyá. Àwọn ọkùnrin alálùbáríkà ni mo ń sọ, ọkùnrin alálùbáríkà. Ẹ dẹ̀ rí pé àwọn ọkùnrin tó wà responsible yìí, tí wọ́n fẹ́ take care everything yìí, àwọn ni wọ́n ètè máa sọ ẹ̀mí wọn nù. Àwọn ni wọ́n ètè máa lọ. Wọ́n fẹ́ ṣe everything. Ìwọ tí ọkọ rẹ ń ṣe everything, ìwọ tí ọmọ rẹ fẹ́ ṣe everything, àbí kò tiẹ̀ ṣe, ó fẹ́ ṣe bẹ̀t Ọlọ́run fún lágbára. Are you checking upon him? Ṣé ẹ̀ ń check ọmọ yín ní ọkùnrin, ṣé ẹ̀ ń check ẹ̀? Kò pè mí, kò dá sí mi, kí ló ṣẹlẹ̀? Ṣé ó pé? Is he okay? Ọ̀dọ̀ ìyàwó rẹ̀ àtọmọ tó ń take care, ṣé ó wà okay? Ṣé ó capable? Is he doing it well? Nobody is asking after the men. Ọkùnrin need pé kí wọ́n béèrè after òun náà. Ọkùnrin need kí wọ́n béèrè after òun. Èmi ò sọ tàwọn àfọwọ́fà tó jẹ́ pé o lọ fún ọmọ rẹ sí school tí ò lágbára, òun copy ọ̀rẹ́. O lọ rent ilé, ò lágbára, òun copy ọ̀rẹ́. Ọ̀rẹ́ ẹ lówó lọ́wọ́, ó ń wá obìnrin lọ sí Kutuwenji. Ìwọ náà kí mọ́tò mọ́lẹ̀, ìwọ náà ń wá obìnrin lọ sí Kutuwenji. The expenses, the emotional trauma, what of accidents? Àwọn nǹkan tá a pa ní àfọwọ́fà tó ń kó bọ́kùnrin nìyẹn. Ọkùnrin ẹ ṣọmọ kékeré. You have brain of your own. Àbí ẹ ní ọpọlọ fúnra yín náà. Ẹ mọ̀, time ti tó fún yín láti mọ̀ pé ẹ lọ check up. Yes, waist ń dùn ẹ́, gbogbo ẹ̀yìn ń dùn ẹ́, gbogbo ẹ̀ ń dùn ẹ́, àyà rẹ máa ń seize once in a while. Ó ti ń fún ẹ ní signal nìyẹn. Ẹ ní láti lọ sí hospital. Ẹ lọ ṣe check up. Ṣe check up for the past 20 years tó ti wà nínú marriage yẹn. Ǹjẹ́ o lọ sí hospital rí? O lọ sí hospital. Ìyàwó rẹ ti rí orí ọ̀fẹ́, ó ti bímọ 5, ó ti lọ. Ìwọ 20 years ó ti lọ. Bó ṣe ń gbọ́ fídíò mi, ó yá ẹ dìde, ẹ lọ ṣe check up. Tí èèyàn bá mọ nǹkan tó ń ṣe èèyàn, ó lè jẹ́ kí èèyàn ní longer life. Tó yóò bá mọ nǹkan tó ń ṣe ẹ́, ó lè já sí ikú òjijì. Lọ sí hospital. Gbogbo pains yẹn ó ń tọ́ka sí kinní kan ni. Gbogbo pains tó ń experience is tọ́ka sí something. Tó bá wá lọ sí hospital tí wọ́n sọ wípé nǹkan tó ń tọ́ka sí is not a serious issue, it's not serious health problem, kò kí ń ṣe pé bóyá o ní dislocation due to slight falling níbi iṣẹ́, àbí bí accident, àbí bí o ní the physiotherapist exercise, tí ò kí ń ṣe yẹn, màá ṣe 1 or 2 things nísìn tí o lè fi help rẹ̀. Risk of job ńkọ́? Ọkùnrin ó fẹ́ take iṣẹ́ tó lágbára jù. Risk of job ńkọ́? Gbogbo iṣẹ́ tẹ́ wá ń ṣe yìí, tó bá di àsìkò tó yẹ kẹ́ jẹun, ẹ máa jẹun họríhọrí, àbí kẹ́ tiẹ̀ máa fi ọkàn balẹ̀ jẹun. Ìwọ ọkùnrin, òun ṣiṣẹ́ takuntakun, òun rí owó, òun send owó sílé, kí wọ́n fi kọ́lé, kí wọ́n lè bá wà okay. You are always bothered about kí wọ́n wà okay nílé, kí wọ́n wà okay nílé. You are not bothered about yourself. Why? Ẹ̀yin kan ṣiṣẹ́ gidigidi, ẹ lè sùn. Kò síbi tẹ́ ń gbórílé, ẹ sùn.
gbogbo eléyìí ló contribute tó jẹ́ pé ó dàbí ẹni pé ọkùnrin ló wà prone láti tètè kú. Àti jẹun gan wàhálà, àwọn tó wà nílùú òyìnbó yẹn, àti náwó oúnjẹ wàhálà nígbà míì láwọn míì. Wọ́n máa fi owó Nàìjíríà sírò owó ìlú òyìnbó. Tán bá ti pè nǹkan fún wọn ní 3,000 báyìí, 3,000 ká sọ pé wọ́n sọ pé this one is $2,000. Wọ́n á ti fi tax owó Nàìjíríà pé èmi mi ní rà á. Nítorí ẹ wá lè jẹun. Why? Ẹ jẹun, ẹ jẹ balanced diet. Ẹ jẹ balanced diet. Mo fẹ́ gbádùn, mo fẹ́ enjoy ara mi. Ìwọ ọkùnrin, o ti gbọ́ gbogbo lecture yìí, ó wá ní o fẹ́ enjoy ara rẹ. Báwo ni ìwọ ṣe ń enjoy ara rẹ? How do you enjoy yourself? Ṣé o enjoy ara rẹ? Ọtí ló fi ń enjoy, o fẹ́ tètè parẹ́. O fẹ́ enjoy sìgá ló fi ń enjoy ara rẹ, igbó ló fi ń enjoy ara rẹ, òun kó obìnrin púpọ̀ ló fi ń enjoy ara rẹ, wàá tètè kú. Tán bá ní kó enjoy ara rẹ, wọ́n mean pé yára ẹ lọ́pọlọ, lọ sí hospital, take care of your health. Ìwọ náà relax, jẹ́ kí wọ́n care fún ẹ. Ìwọ ló ń care fún èèyàn, jẹ́ kí wọ́n care fún ẹ. Fi orí ẹ lé ibi tí wàá ti gbádùn oorun, ẹ sùn, ẹ jẹun balanced diet, ẹ jẹ vegetables. Ẹ jẹ vegetables, kì í ṣe ẹran ọlọ́ràá, kì í ṣe chicken ọlọ́ràá. The more you eat ọ̀rá, the more tí gbogbo nǹkan tó ń jẹ́ process, tó ń jẹ́ kọ́kùnrin ṣe dáadáa, ó máa tóbi dẹ̀m. The more tó fi ń jẹun ọlọ́ràá, the more tó jẹ́ pé gbogbo system ẹ kò ní fi work through. Ẹran ọlọ́ràá jù ó ń cause bad cholesterol. When there's bad cholesterol, there's no much blood flow. When there's no much blood flow, gbogbo àwọn blood vessel wọ́n máa block. Tó bá block, that is the beginning of problems. Ẹ wá sọ pé ẹ rí gbẹ̀yà. Yes, ẹ ní rí gbẹ̀yà because there's no much blood flow. Ẹ jẹun alálùbáríkà, ẹ fọkànbalẹ̀. Mo fẹ́ tọ́jú ilé, relax. Jẹ́ kí wọ́n tọ́jú ẹ. Tó bá rí obìnrin bá ń jẹun, obìnrin máa ń relax. Obìnrin mọ̀ pé yes, mo lọ́kọ nílé. Ìwọ náà relax lẹ́ẹ̀kọ̀ọ̀kan, ẹ máa relax. Tí bá fẹ́ enjoy, kí ló wọ́ fi enjoy? Tó wá jẹ́ pé nǹkan tó fi enjoy kó mọ̀ kó bá ẹ. Ẹ̀yin ti tèmi lórí pains. O ti lọ sí hospital. Gbogbo pains yẹn kò ṣe pé something serious. Wọ́n kàn ní small bóyá arthritis, rheumatism, àwọn just minor pains. Tí ì ṣe pé ó ń tọ́ka sí serious problems. Tí ì ṣe pé bóyá pains yẹn o need surgery. Kí wàá lọ bá mi wá. Number 1, irú pains yẹn wàá kọ́kọ́ tọ́jú jẹ̀dí. Àgúnmu jẹ̀dí tí wàá bá tọ́jú jẹ́ kó jẹ́ èyí tó máa fi lọ toilet. Tó máa jẹ́ àgúnmu jẹ̀dí tó máa mú ẹ lọ toilet. Lórí ìyẹn kí wàá lọ wá òdòdó àsùnwọ̀n àti ẹrù àti kambúlálà díẹ̀. Wàá sá òdòdó àsùnwọ̀n yẹn. Wàá turn gbogbo nǹkan mẹ́ta tí mo sọ yìí, wàá turn wọn sí powder. Wàá fi máa mu ògì. Ògì yẹn, àgúnmu yẹn ó lè jẹ́ teaspoon, either once per week or twice per week. Yes. Ó ṣiṣẹ́ jẹ̀dí, á dẹ̀ tún máa jẹ́ kí abẹ́ rẹ ta bíọ́bíọ́. Then aside that, o lè wá nǹkan tá à ń pè ní flush. Mo máa ń sábà sọ̀rọ̀ flush. In case o ò bá lè get flush yìí ti tèmi on 1/2, o dẹ̀ fẹ́ flush. Flush eléyìí ó tún máa take a kind of pile. Ó tún máa take a kind of jẹ̀dí. But you have to be careful with it. Ó ní aworoso. Aworoso lọ ra ó ní 100 naira nínú ọ̀dọ̀ àwọn alágbo. Ọyọ ọ̀kan báyìí ni kò lò, ọyọ ọ̀kan yẹn wàá wá ẹ̀pà bí ó ní 50 naira. Wàá rún jẹ pẹ̀lú ẹ̀pà yẹn, wàá wá mumi sí. Ó mọ a kind of pepperish ní ọkàn, but ṣé bẹ́ẹ̀ yẹn ó máa ṣiṣẹ́. Tó bá lè ṣe bẹ́ẹ̀ yẹn, tó bá gún ẹ̀pà yẹn papọ̀ pẹ̀lú aworoso ọyọ ọ̀kan yẹn, má jẹ́ kó pé méjì o. Tó bá pé méjì, á jẹ́ pé system ẹ lágbára. Má jẹ́ kó pé méjì for a start first. Wàá gún ẹ̀pà yẹn àti aworoso yẹn papọ̀, wàá wá dà sí ẹ̀gbẹ́ ògì, wàá wá mú sharp. Wàá mú. Wàá wait for the action. Ó máa flush ẹ. Tó bá dẹ̀ tún wá àbí o wá lè rí aworoso, ò rí nǹkan tí mò ń pè báyìí, wá Epsom salt. Ìwọ tó bá lo Epsom salt teaspoon pẹ̀lú warm water any time of the day lè lò. Tí o bá ní any serious problem, tó ò ní health issues attached to you, you understand? Ó tún máa help ẹ láti máa jáde dáadáa ọkùnrin. Nǹkan ọmọkùnrin á máa jáde dáadáa. Tí mo bá ní jáde dáadáa ni pé nǹkan ọmọkùnrin ó kù ẹ ní lẹ̀bẹ̀lẹ̀bẹ̀. You understand? Tó bá jí láàárọ̀ báyìí, ìwọ gan wàá rí gẹ̀gẹ̀, wàá rí pé yes, Epsom salt yìí tó lò yìí, ó ṣiṣẹ́ flushing alálùbáríkà fún ẹ. You understand? Ẹ má mọ̀ sábà ṣe. Tó máa ṣe nígbà tó bá feel pé I need to flush. You understand? So lẹ́yìn ìgbà tó bá wá ṣe yẹn tán, o ti ń experience pains yẹn, kí wàá lọ bá mi wá. Fún pains, ẹ lọ bá mi wá tàpáàrà, epo ọ̀gánwó, egbò awogbaàrùn, egbò ẹgbẹ̀sì,
awọ́pa, atalẹ̀ funfun, atalẹ̀ pupa, kànáfùrù. Yes, ẹ sọ di powder. Teaspoon, ẹ má jẹ́ kó ga gàgàrà, ẹ máa fi mu ògì gbígbóná àbí anything gbígbóná. Ẹ lò ó láàárọ̀, ẹ lè lò ó ní alẹ́, ó jẹ́ 2 times per day, títí tí pains yẹn tó máa fi lọ pátápátá. Tó bá jẹ́ pé wọ́n wà ní position yẹn tó kí ń rórun sùn, wàá wá Habatu Saudia yẹn, wàá turn ẹ̀ sí powder. Èyí tó fẹ́ máa lò lálẹ́ fún àwọn tó bá kí ń rórun sùn, èyí tó bá máa lò lálẹ́, má miss gbogbo nǹkan tí mo ní kó sọ di powder níwájú yìí, má miss ẹ̀ papọ̀ fún wọn tó bá kí ń rórun sùn, má miss Habatu Saudia papọ̀ mọ́ gbogbo ẹ̀. Divide èyí tó àgúnmu tó ṣe yẹn, divide ẹ̀ sọ́nà méjì. Fi kan miss Habatu Saudia ti alẹ́ nìyẹn, ìdí ọ̀dà wọn wàá fílẹ̀ bẹ́ẹ̀, wàá máa lò yẹn láàárọ̀ fún àwọn tó bá kí ń rórun sùn. Orun ṣe pàtàkì, orun ṣe kókó. Mo ti ṣe fídíò kan rí, ó ti ṣe díẹ̀. Mo ní Habatu Saudia, oògùn gbogbo ẹ̀ ni, yàtọ̀ sí ikú. Oògùn gbogbo ẹ̀, medicine for all. Apart from ikú, medicine for all. Tí wọ́n bá mọ bí wàá ṣe collaborate ẹ̀ sínú 1 or 2 apps. Do you understand? So tó bá fẹ́ mú last year at night ní tí èyí tó bá add mọ́ Habatu Saudia yẹn, Habatu Saudia yẹn wàá turn ẹ̀ sí powder. Seed ni ó máa di powder. Wàá wá fi mix ti àwọn apps fún pains tí mo sọ níwájú yẹn. Meanwhile, àwọn apps fún àwọn egbògi fún pains míì tún wà. Èyí tó bá mọ̀ o lè fi kún, tó bá nígbàgbọ́ náà o lè fi kún. Àwọn apps míì, yes, egbògi míì náà wà tó ṣiṣẹ́ fún apps fún pains bí irú akọgùn, o lè fi add ẹ̀ mọ́. Egbò gbogbo nìṣe, o lè fi add ẹ̀ mọ́, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, o lè add ẹ̀ mọ́. You understand? But èyí tí mo ti kà níwájú yẹn náà is just okay. You understand? So a lè máa jẹ gbogbo ẹ̀, ká mọ̀ fi kankan tẹ́lẹ̀ ẹnu bíi ti Habatu Saudia yẹn ní lasting at night with anything warm. Do you understand? But you need to wàá mọ bí wàá ṣe collaborate pẹ̀lú 1 or 2 other apps. You understand? So follow my page. A máa mú wá fún yín bẹ́ẹ̀ yẹn bí mo ṣe ń ṣe yẹn lẹ́sẹẹsẹ lẹ́ẹ̀kọ̀ọ̀kan. So yé yín. Meanwhile, ìwọ tó bá mu apps, tó bá ti mu àgúnmu, má lo àgúnmu tablespoon, is too much. Teaspoon ti tó kò sì gbọdọ̀ ga gàgàrà. Tó bá dẹ̀ lò tán, make sure tó bá yẹ pé ògì kọ́ọ̀pù kan àbí Lipton kọ́ọ̀pù kan ló fi mu àgúnmu yẹn, àbí ògì kọ́ọ̀pù kan ló fi mu àgúnmu yẹn, tó bá mu àgúnmu yẹn tán, túláàsì ni kó mu omi kọ́ọ̀pù kan sí. Kódà kó jẹ́ àgbo olómi, túláàsì ni kó mu omi kọ́ọ̀pù kan sí. Fún kíni? Kó lè bá circulate, kó lè bá máa dì síbì kan, kó lè bá lọ gẹ̀rẹ̀rẹ̀. Ẹ̀yin kan, omi kékeré báyìí lẹ máa fi mu àgúnmu. Omi kékeré lẹ máa fi mu àgúnmu. Ẹ fẹ́ kó lọ dì síbì kan nìyẹn, kò dẹ̀ ní ṣiṣẹ́ tó yẹ kó ṣe, kò ní ṣiṣẹ́. So ẹ dẹ̀ má máa mú léra wọn. Ó ní wọ́n ti fún ẹ lágúnmu oríṣi mẹ́ta, wọ́n ní kó lò láàárọ̀. Má mú léra wọn. Fún ní space, at least 30 minutes space or 1 hour or even 2 hours. Fún ní space, kó ní kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀, kó mọ̀ jam pack. Tó bá jam pack, òun ni wọ́n sọ wípé ẹ ní issues liver. You understand? But tó bá mu àgúnmu ṣe ní kẹ́ mú yìí, the sky is the limit. This is on point by 2, using my words for others. Ẹ̀yin ọkùnrin, ẹ má fi ọtí lo àgúnmu. Ẹ má fi ọtí lo àgúnmu. Ìgbà tó bá yẹ kẹ́ ẹ jẹun. Ọ̀pọ̀lọpọ̀ nínú yín ẹ kì í jẹun, ọtí lẹ máa mu. Ẹ ní jẹ máa mu sìgá, ẹ ní jẹ máa mu gbó. Tí èèyàn bá ṣerú eléyìí, báwo ni kò ṣe ní tètè jọlọ́run nípè? This is on point. Bye for now.